ètò èdè wa lárugẹ náà la wà yìí lórí ìkànnì Yo Television Yorùbá. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ẹni bí ọkàn yín, Omidan Àyọ̀ní náà ló wà lórí ètò lẹ́nu. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lórí ètò èdè wa lárugẹ, a máa ń dára wa ní ẹ̀kọ́, a sì máa ń dára wa lára yá. A ó máa béèrè ìtumọ̀ àwọn òwe Yorùbá lọ́wọ́ àwọn èrò ọ̀nà àti èrò ọjà kí wọ́n sọ ìtumọ̀ wọn fún wa láì fi èdè Gẹ̀ẹ́sì sí. Ìjẹ́ ẹ ṣe tán? Ẹ̀yin aráalé, ẹ ká lọ kájọ lọ kọ́ ẹ̀kọ́. Ẹ káàsán, orúkọ tèmi ni Omidan Àyọ̀ní. Kí lorúkọ yín mà? Ebúdọ́lá Adénẹ́kàn. Ebúdọ́lá Adénẹ́kàn. Mọ́mì, mo ní àǹfààní láti béèrè àwọn òwe Yorùbá kan lọ́wọ́ yín. Ẹ sì sọ ìtumọ̀ rẹ̀ fún mi ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀kọ̀ sí. Ṣé ẹ ṣe tán mà? Wà pẹ̀lú ẹ. Ìyá méjì ò jẹ òkóbó, tí ò bá lóko yóò lóko. Ṣé lè sọ ìtumọ̀ òwe yìí fún mi? Ìyá méjì kò jòkòbó, tí ò bá lóko tí ò bímọ á ní nǹkan mi. Ṣé lè bá mi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìtumọ̀ òwe yìí? Ìyá méjì wọ̀rọ̀ jòkòbó. Ta ni òkóbó? Ẹni tí ò bá lè bóbìnrin ṣe. Ọkùnrin tí ò bá lè bóbìnrin ṣe náà ń pè ní òkóbó. So tí ò bá lóko yóò lóko. Bẹ́ẹ̀ ni, tí ò bá lóko á lóko. Ṣé tí lè ṣàlàyé sí díẹ̀? Ó mọ àlàyé rẹ̀ tó mú iye ṣe yẹn lọ. Ẹ gbìyànjú mà. Ìyá méjì kì í jókòbó, tí ò bá lóko yóò lóko. Ẹni tí ò lè ṣe, tí ò bá ṣáà lè bímọ, á ṣáà ní òkòwò tó ń ṣe tó ń pawó wálé fún un. Ìtumọ̀ òwe yìí nìyẹn. Ẹ ṣé gidi gan mà. Ẹ káàsán sà, orúkọ tèmi ni Omidan Àyọ̀ní. Kí lorúkọ yín sà? Orúkọ mi Michael Àyànwálé. Michael Àyọ̀wálé. Ṣáájé ń wá. Àdúpẹ́ fọ́lọ́run. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Ó ní òwe kan tó rú mi lójú tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi tan ìmọ́lẹ̀ sí. Ṣé lè dáhùn lédè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí? Àdáhùn ẹ̀. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Kí ni ìtumọ̀ òwe yìí? Ìtumọ̀ orúkọ rere ó sọ di fàdákà ni pé kéèyàn bá jẹ́ ènìyàn tó dáa níbi tí wọ́n ti bí. So ìwà yẹn náà ló bá máa wù níbi tí ó bá ti lọ níbi àbí tó bá ní agbègbè ibi tí wọ́n bá ti mọ̀. Wọ́n yẹ pé sọ pé ilé láti kó ẹ̀ṣọ́ ròde. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ṣé lè fún mi ní ìtumọ̀ ìmí? Ìtumọ̀ tí mo mọ̀ nìyẹn. Ẹ ti ẹ̀ gbìyànjú sà, ṣùgbọ́n orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ mọ̀ pé tí orúkọ ènìyàn bá ti bàjẹ́, owó ò lè tún ṣe mọ́. A gbọ́dọ̀ máa hùwà gidi ní àwùjọ bí ta bá ń gbé. Wọn gbọ́dọ̀ mọ̀ wá sí nǹkan burúkú. Ẹ ṣé gidi gan fún àsìkò yín tẹ́ fún mi. Ẹ̀lẹ́ o, ẹ káàsán. Orúkọ tèmi ni Omidan Àyọ̀ní. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Dábírà Táíwò. Báwo lọjà ṣáájé ń wá? Ajé ń wá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín. Màá béèrè òwe Yorùbá kan lọ́wọ́ yín. Ẹ sì sọ ìtumọ̀ rẹ̀ fún mi láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ṣé ẹ ṣe tán? Mo ṣe tán. Mo ṣe tán tó bá ti jẹ́ èyí tí mo mọ̀. Kò sí wàhálà, kò le rárá. Àgbà tó bá jẹ àjẹ ìwẹ̀yìn yóò gbẹ́rù rẹ̀ délé. Ṣé lè sọ ìtumọ̀ òwe yìí fún mi? Èmi kò mọ̀ o. Ṣé lè gbìyànjú? Ẹ ti ẹ̀ gbìyànjú. Àgbà tó bá jẹ àjẹ ìwẹ̀yìn yóò gbẹ́rù rẹ̀ délé. Òwe ńlá ni. Òwe àgbà tó bá jẹ àjẹ ìwẹ̀yìn. Mi ò mọ Yorùbá yẹn. Mọ́mì, ṣùgbọ́n ọmọ Yorùbá ni yín. Ẹ jẹ́ ká máa gbé àṣà àti èdè wa lárugẹ. Ẹ yẹ kí n sọ ìtumọ̀ òwe yìí fún yín. Àgbà tó bá jẹ àjẹ ìwẹ̀yìn yóò gbẹ́rù ẹ̀ délé. Àgbàlagbà tí ò bá mọ báyé ń fún ọmọdé ní nǹkan gbà. Irú ọmọdé bẹ́ẹ̀ tó bá rí àgbàlagbà tó ń gbẹ́rù bọ̀, ara ò ní yá láti lè lọ gba ẹrù náà lọ́wọ́ ẹ̀. Ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Ẹ ṣé máa. Ẹ káàsán, orúkọ tèmi ni Omidan Àyọ̀ní. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Omidan Anna.
Omidan Anna, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Mo máa bi yín ní òwe Yorùbá kan, ẹ sì sọ ìtumọ̀ rẹ̀ fún mi ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ṣé ẹ ṣe tán mà? Bẹ́ẹ̀ ni mo ṣe tán. Ẹni ayá ní ẹgbẹ̀fà tí ò san, ó bẹ́gi dínà ẹgbèje. Ṣé ẹ lè sọ ìtumọ̀ òwe yìí fún mi? Kí n tún sọ. Ẹni ayá ní ẹgbẹ̀fà tí ò san, ó bẹ́gi dínà ẹgbèje. Òkè ẹni tí a ṣe lóore tí ò dúpẹ́ kò lè rí mi gbà àbí? Kò lè rí irú ẹ̀mí ní ọjọ́ mi àbí? Ṣé tí lè fún wa ní ìtumọ̀ yìí? Ẹ̀kọ́ yẹn náà ni àbí? Ẹ gbìyànjú, ẹ gbìyànjú. Ẹni ayá ní ẹgbẹ̀fà tí ò san, ó bẹ́gi dínà ẹgbèje. Ẹni tá a yá múrí márùn-ún tí ò dá padà, ṣó lè wá lọ́jọ́ mi pé ká yá òun lápò kan? Kò ní wá. Ẹ ṣe tẹ dá mi lóhùn fìbéèrè. Ó fi hàn pé ọmọ Yorùbá dáadáa ni yín, ẹ sì mọ èdè wa dáadáa. Ẹ ṣe gidi gan. Ẹ káàsán, orúkọ tèmi ni Omidan Ayọ̀ní. Kí lorúkọ yín sà? Samsudeen Babalọlá Ọláwálé. Samsudeen Babalọlá Ọláwálé. Ṣáájé ń wá. A dúpẹ́ fọ́lọ́run. Mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín. Ó ní òwe kan tí ò yé mi tí mo sì fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ fún mi lẹ́kùnrẹ́rẹ́ ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ṣé ẹ ṣe tán láti dá mi lóhùn? Ó yá, kò sí wàhálà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọmọ Yorùbá lèmi o. Ilé ọba tó jóná ẹwà ló bùkún. Kí ni ìtumọ̀ òwe yìí? Ilé ọba tó jóná ẹwà ló bùkún. Oríṣiríṣi ọ̀nà la lè pín sí. Bí a ká wò báyìí pé bóyá ẹnìkan ní ṣọ́ọ̀bù tó ti ń ta ọjà. Ṣọ́ọ̀bù yẹn máa jù kékeré báyìí lọ. Bóyá ọlọ́mọ yẹn kí nǹkan wá jóná. Bóyá kí ṣọ́ọ̀bù yẹn wá jóná. Wáyé pé nígbà tó wọn fẹ́ padà tún kọ́ ọ wá kọ́ ó tóbi. So táwọn èèyàn wá wò pé ilé ọba tó jóná ẹwà ló bù sí o. Nǹkan kékeré báyìí ló bàjẹ́ wo nǹkan tí wọ́n padà fi ṣe o. Òwe yẹn pé a lè lò lọ́nà oríṣiríṣi kò síbi tá a lè lò sí. Ọ̀nà tẹ́ lò sí yẹn náà dà, ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ ti ṣe àṣìṣe kékeré kan. Ẹ sọ pé ṣọ́ọ̀bù. Kí ni ìtumọ̀ ṣọ́ọ̀bù ní èdè Yorùbá? Ibùsọ̀ ni. Kí tẹ̀ wá sọ ibùsọ̀ tẹ́lẹ̀ tẹ́ fi wá sọ ṣọ́ọ̀bù? Ẹ jẹ́ ká máa gbé èdè yìí lárugẹ. Èdè Yorùbá dùn. Yorùbá dùn. Ẹ jẹ́ á máa gbé lárugẹ. Ẹ ṣé gidi gan fún àkókò tẹ́ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ káàsán ma, orúkọ tèmi ni Omidan Ayọ̀ní. Kí lorúkọ yín mà? Ọláìtàn Àjàdí la wà. Ọláìtàn Àjàdí la wà. Mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín ní èdè Yorùbá. Ẹ máa dá mi lóhùn láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ìtumọ̀ èdè Gẹ̀ẹ́sì ni láì fi èdè Òyìnbó kankan sí. Yé mi. Ṣé ẹ ṣetán láti dáhùn ìbéèrè mi? Mo ti ṣe tán. Ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Kí ni ìtumọ̀ òwe yìí? Ṣé lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún mi? Okay. Ká bẹ̀rẹ̀ láti ilé la ti kẹ́ṣọ́ ròde. Ó túmọ̀ sí wípé ọmọ tó bá hùwà dáadáa ní ìta, wọ́n mọ̀ pé wọ́n kọ́ dáadáa nílé ni. Ṣùgbọ́n ọmọ tá a bá rí níta tí ò hùwà tó dáa, tí wọ́n bá tiẹ̀ jẹ́ wípé wọ́n kọ́ dáadáa ní ilé, á hùwà dáadáa nílé. Àwọn míì máa ń kọ́ ẹ̀kọ́ burúkú níta, bọ̀ tó ẹ̀kọ́ ilé yẹn bá ti wà lára ẹ̀ kò sí, ẹ sì máa rí i pé wọ́n kọ́ dáadáa nílé. Òun ló ń jẹ́ ilé la ti kó ẹ̀ṣọ́ ròde. Mo gbádùn yín mọ́mì torí ìtumọ̀ tẹ́ fún mi yìí ó dùn mọ́ mi nínú. Ó fi hàn pé ọmọ Yorùbá dáadáa ni yín. Ẹ jẹ́ ká máa gbé àṣà àti èdè wa lárugẹ dáadáa. Ẹ rí pé Yorùbá dùn ó lóyin. Ó dùn ó lóyin. Ẹ ṣé gidi gan fún àkókò tẹ́ fún. Ẹ káàsán ma o, orúkọ tèmi ni Omidan Ayọ̀ní. Kí lorúkọ yín mà? Ẹ káàsán, orúkọ tèmi ni Oyègúnlẹ̀, Mrs. Oyègúnlẹ̀. Mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín. Ó ní òwe kan tó rú mi lójú tí mo fẹ́ mọ ìtumọ̀ rẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé òwe fún mi. Mo máa bi yín, ẹ máa dá mi lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ṣé ẹ ṣe tán mà? Yorùbá ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Kí ni ìtumọ̀ òwe yìí? Èèyàn gbọ́dọ̀ fùwà dáadáa. Kéèyàn jẹ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kéèyàn bá ti rúdù láti lé tó bá dé ta. Mọ́mì wa, a ní pé kẹ́ má fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ẹ jẹ́ ká máa gbé èdè yìí lárugẹ. Èdè wa lẹ sọ ṣùgbọ́n ẹ ti fi èdè Gẹ̀ẹ́sì kan sí.
ẹ ti fi rúùdù kí ni rúùdù ń wá ń bẹ. rúdù yẹn ni pé tó bá jẹ́ nìkan tí kì í gbọ́ràn ó bàjẹ́ ṣe mọ̀ pé tó yẹ pé tó bá dóde nǹkan tó ń ṣe ń lé yẹn ó máa mọ́ lára ọ̀hún lè bá sọ kó gbọ́ ṣùgbọ́n tó yẹ pé nìkan tó ti jẹ́ ẹni tó ṣe kinní tó bá dé òde òun ni fún wa tó máa ní wọ́n máa sọ pé kí ló ń ṣe léyìí ọ̀hún tó ń lé kó tó wá síta. ẹ ṣe mà. tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn èrò ọjà àti èrò ọ̀nà èwo nú àwọn òwe yìí ni ẹ̀yin lè túmọ̀ ẹ jẹ́ á máa kọ́ra wa ní àwọn èdè àti àṣà Yorùbá kò ń ṣe dandan kó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì nìkan la ó máa kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè àti àṣà Yorùbá náà ẹ ní rí jù báyìí lọ lórí ètò lẹ́nìí ó di ọ̀sẹ̀ tó ń bọ̀.